èyí mà ga o, ọlọ́run máa gbà wá lọ́wọ́ àwọn afirọ́jẹun, ní ọwọ́ àwọn atúrọ́ tàbí èlùbọ́. Àṣẹ lóòótọ́ ni ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ, wọ́n ní pé bírọ́ bá lọ ní 20 ọdún, wọ́n ní ọjọ́ kan ṣoṣo báyìí òun ni òtítọ́ máa bá a. Tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin èèyàn mi, àwọn Yorùbá bọ̀ wọ́n sọ nínú òwe wọn, wọ́n ní pé ìyan 20 ọdún, wọ́n ní á sì máa gbóná fẹlifẹlifẹlifẹli. Èyí ní agbára. Lórí ọ̀rọ̀ tó ń trend nípa veteran actress Madam Ọlájùmọ̀kẹ́ George, àṣírí ti tú o. Afẹ́fẹ́ ti fẹ́, àti rí fùrọ̀ ẹdìyẹ. Ọlọ́run àtijọ́ ló ń pẹ́ kó tó mú yàn o. Ṣé ẹ rí Ọlọ́run 2025 yìí? Ọba mi, ọba dákẹ́dájọ́, private jet ni Ọlọ́run ń gbé nísìnyí o. Ìgbà tí màmá yìí jáde síta, tí màmá yìí sọ ìka tó ń dùn ìyá yìí, tí ìyá yìí kìbọ̀ abẹ́ aṣọ látàrí wípé kí ni onígbàgbọ́ ni Madam Ọlájùmọ̀kẹ́ George. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí, torí eléyìí tún ní agbára o. Eléyìí tún ní agbára o. Mo bẹ̀rù ayé o, mo bẹ̀rù ènìyàn o. Gbogbo ẹ̀yin ẹ bá mi share show yẹn, ẹ bá mi share kó kárí. Ìwọ tó bá dẹ̀ṣẹ̀ ń wo show mi fún ìgbà àkọ́kọ́, má gbàgbé láti bá mi share show yìí. Tètè pín show yìí ká, kó lè lè irọ́ tí wọ́n ti pín ká, kó lè lè irọ́ yẹn bá. Kí gbogbo ènìyàn kó lè mọ̀ wípé irọ́ lásán ni wọ́n pa, òótọ́ tó jìnnà sí irọ́ ni. Ó ní agbára. Ìgbà tí mo wo show yẹn lọ́dọ̀ Sister Biola Adébáyọ̀, Talk to Be, ìgbà tí mo rí Madam Ọlájùmọ̀kẹ́ George, ó wà homeless fún 5 to 6 years ago. I was like, kí ló ṣẹlẹ̀? Mo lọ wo interview yẹn, mo gbọ́ from the beginning to the end. Kí la wo interview yẹn tán, àwọn amòkùnṣèkà, àwọn tí wọ́n fẹ́ kéèyàn rọ́wọ́ mú lọ sẹ́nu, àwọn tó já sí pé RIP ni wọ́n fẹ́ máa gbọ́ nípa òṣèré tíátà, ẹsẹ̀kẹsẹ̀ gbogbo wọn ti gbórí TikTok lọ. Wọ́n ti sáré fi ọ̀rọ̀ ìyá yìí, wọ́n ti fi create community tí wọ́n fi wá ń pa irọ́ fún àwọn ènìyàn. Gbogbo ọ̀rọ̀ tí Madam Ọlájùmọ̀kẹ́ sọ, èwo ni irọ́ ńbẹ̀? Àwọn àgbàbọ̀ wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Láṣẹ Elédùmarè, àtèmi àtẹ̀yin, ọmọ ò ní kú lọ́wọ́ wa o, ọmọ ò dẹ̀ ní sọnù ní ọwọ́ wa. Ọmọ 41 years obìnrin ó jáde ńlé láì dágbére ibi tó ń lọ fún ẹnì kankan. Ìyàwó títí ibo lọmọ yìí lọ, ibo ló gbà, ọdún kìíní, ọdún kejì, ọdún kẹta, títí wá dé orí ọdún kẹrin. Ṣé kò tó kí ìyá yẹn sọ̀rọ̀ síta? Káti ẹ̀ ṣe rí lórí ọ̀rọ̀ ọmọ yẹn, àwọn irọ́ tí wọ́n pa fún wa, táwọn ènìyàn pa lórí ọ̀rọ̀ ọmọ tó sọnù. Ọlọ́run ti ṣe o, Ọlọ́run ti ṣe ọmọ yẹn ní rírí o. A ti gbóhùn ọmọ o. Àṣírí tó wà ń díẹ̀ máa sọ fún wa ní orí ètò lénìí. Ẹ má gbàgbé láti bá wa share show yìí, torí èyí ní agbára. Wọ́n ní páńṣẹ́ òfura, páńṣẹ́ ajánu, àjà òfura, àjà jíǹsì kòtò. Kí ló dé tí a ò ní àánú ara wa mọ́? Ibi tó yẹ káàánú wà, ibẹ̀ láti rí mọ́ nísìnyí, tọ́lọ́run gbà wá. Tẹni tó dé màlárì, a máa mọ tẹni tó ń bọ̀. Ẹ̀yin èèyàn, ẹ tiẹ̀ wá pity health condition ìyá yìí kẹ́ ẹ tó máa jáde láti wá máa pa irọ́ oríṣiríṣi láti fi tako òtítọ́ tí ìyá yìí sọ. Ẹ̀yin ọmọ ènìyàn, èyí mà ga o, èyí ní agbára pọ̀ o. Ẹ bá wa share show yìí, ẹ bá wa share show yìí, torí pé kí ni àlàáfíà Madam Ọlájùmọ̀kẹ́ George òun ló jẹ wá lógún jù o. Báwo ni ìyá yìí, báwo ni wọ́n ṣe fẹ́ gbádùn?
pẹ̀lú health condition tí ìyá yìí bá fà lọ́wọ́lọ́wọ́ báyìí, gbogbo àwọn fídíò irọ́ oríṣiríṣi táwọn èèyàn pamọ́ ìyá yìí tó ń trend kiri orí social media. Ìyá yìí ti gbẹ́nu dákẹ́ láti bí ọdún 5 sẹ́yìn ìyá yìí ti mú mọ́ra. Kí ló fà á tí Madam Ọlájùmọ̀kẹ́ George tí wọ́n ti sọ̀rọ̀ láti bí ọdún 3 sẹ́yìn 4 sẹ́yìn tó wá jẹ́ lásìkò yìí òun ló wá sọ̀rọ̀? Ẹ̀yin èèyàn mi, ẹ máa bá wa ká lọ. Ẹ jẹ́ kí n sáré dé ọ̀dọ̀ àwọn onígbọ̀wọ́ ètò wa. Kẹ́ ẹ wá fetí gbọ́yàwó ọ̀rọ̀. Ó ní agbára pọ̀. Mo pàṣẹ sínú ayé ẹni tó lè rí àmì ṣe láti òní lọ lábẹ́ àhámọ́ ogun tí ayé yín wà lórúkọ Jésù. Agbára Ọlọ́run kó tú yín sílẹ̀. Dádì àti mọ́mì, Olúwa rán mi sí yín sà. Kí ló ń tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ rò pé kò sí ọ̀nà àbáyọ mọ́? Olúwa ní kí n sọ fún yín pé kẹ́ má sọ ìrètí nù. Ọ̀nà àbáyọ ṣì wà fún yín tí ó bá ṣe é ṣe fún Ọlọ́run láti jí Lásárù dìde kúrò nínú òkú ọjọ́ 4 tó ti rùn. Olúwa náà ṣetán láti dá yín lóhùn. Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá. Ṣé ẹ̀ ń wáwé ìgbélú ni? Ṣé iṣẹ́ yín ni ò lọ déédé? Ṣé ẹ̀ ń wá ọ̀nà àbáyọ? Lórí ìgbéyàwó lẹ ti ní ìṣòro tẹ́ ń là kọjá ni? Ohunkóhun tó wù kẹ́ máa là kọjá, ẹ jẹ́ á jọ gbàdúrà papọ̀. Ẹ jẹ́ á jọ wá ojú Olúwa. Kò sí ní tólúwa ò lè ṣe. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi máa bá mi sọ̀rọ̀ òun náà ni +234 70 25 47 5427. Ẹ káàbọ̀ padà ẹ̀yin èèyàn mi. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa Madam Ọlájùmọ̀kẹ́ George. Ṣé ẹ rí, mi ò mọ reason tó mi ìmọ̀ nǹkan tí Madam Ọlájùmọ̀kẹ́ George tí wọ́n ṣe láti fi deserve gbogbo ohun kan báyìí. Torí pé kí ni, nínú àwọn veteran actress ta ní tó jẹ́ oníwà ìrẹ̀lẹ̀ tí kò sáré ilé ayé, tí kò wà kan máyà, lára àwọn tó já sí pé in fact ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ kùgbàkùgbé lórí TikTok yẹn, ẹ bẹ̀rù Ọlọ́run o. Ẹ lọ wádìí ohun gbogbo dájú kí ẹ sì di èyí tí ń ṣe òtítọ́ mú. Ìtó jẹ́ Christian nínú yín tó bá di ọjọ́ Sunday ẹ máa gbéra, ẹ máa gba ṣọ́ọ̀ṣì lọ. Ìtó jẹ́ Muslim á lọ kírun. Ẹ̀ẹ́dẹ̀ jáwọ́ nínú àbòsí. Ṣe rí kí irú nǹkan kẹ́ tó ṣe nì kánípẹ́ máa ń wò ní ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ ní agbára. Ọ̀rọ̀ tó ṣe kí ni, ọ̀rọ̀ tó ní agbára. Kò sẹ́ni tí ò mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn veteran actress táni ò mọ̀ pé ẹlòmíì ó lè jẹ́ látara mákẹ́tà ẹlòmíì ti ṣubú. Madam Ọlájùmọ̀kẹ́ George kẹ̀ wọ́n ṣe ẹni tó ń ṣe owó tó wòrò. Ìyá yẹn jẹ́ onígbàgbọ́ láti bí ọdún 4 sẹ́yìn tí nǹkan ti yí padà fún ìyá yìí. Ìyá yìí wò pé ṣe nígbà tí mo rí jẹ tẹ́lẹ̀ ṣe bọ́ Ọlọ́run ni. Ìgbà tó dẹ́kù díẹ̀ káàtó, Ọlọ́run náà ni máa ké pe. Ìyá yìí yóò disturb anybody. Ó gba ṣọ́ọ̀ṣì lọ, ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọlọ́run títí. Inú màálà Ọlọ́run máa dá ìpò lọ́mẹ padà. Òun ni ìyá yìí wà tí àkọ́bí ìyá yìí ọmọ 41 years tó fi rìnrìn àjò. Ẹ̀yin èèyàn, ó ní agbára. Ẹ bá mi share show yìí. Ẹ bá mi share show yìí. Because ọmọ yẹn wò pé ìyá tó já sí pé tí bá ti béèrè tọ́rọ́ tẹ́lẹ̀ á ti fún mi 1000. Tí bá béèrè 1000, 10,000 ni bàbá máa fún mi. Tí bá béèrè 10,000, ìyá yìí máa fún mi ní 100,000. Tó bá di pé àti jẹ àti mu ó wá ṣòro, ọmọ rìnrìn àjò. Ọmọ ṣe kí ni? Ọmọ ìrìnrìn àjò. Ọmọ ìbá rìnrìn àjò. Kò dágbére fún ìyá. Ìgbà tó ń fúnra rẹ̀ tí kò mọ ibi tó ń lọ. Ẹ̀yin èèyàn, ẹ má gbàgbé kí Madam Ọlájùmọ̀kẹ́ kọ́nà kó bá wa dá làáfíà padà sára wọn o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá lè ràn ìyá yìí lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ má tẹ̀lé ọ̀rọ̀ tó ń lọ lórí social media o. Irọ́ lásán ni àwọn yẹn ń pa o. Àwọn yẹn ń stage show láti rí views ni o.
àjẹgbodò tó ń rẹ́ni kúnra làwọn o, torí ẹ̀ tí tájàlú kan bá ṣẹlẹ̀ séèyàn á máa bá káàánú, ànímọ́ pé nǹkan tó ti fọwọ́ fà ni. Ṣé irú Madam Ọlájùmọ̀kẹ́ George yìí ló yẹ ká máa sọ owó eléyìí sí? Ṣé irú Madam Ọlájùmọ̀kẹ́ George yìí tó yá sí pé ìyà tí ó lè Allah ojú gbá mi tí o, ọmọ yìí gba orílẹ̀-èdè Mali lọ, ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Mali náà. Kó má dàbẹ̀ ní pé bóyá mò ń parọ́ àbí mo wá sọ àsọdùn àbí màmá ti fún mi lówó láti wá bo àwọn láṣìírí. Ẹ jẹ́ ká gbóhùn Sister Bíọ́lá Adékúnlé, Sister Bíọ́lá Adébáyọ̀, ká tún wá ẹgbọ́n tí ọmọ yẹn sọ. Ẹ̀yin èèyàn ó ní agbára, ẹni kan ló mọ̀, àbúrò nìkan wà. Ẹ jẹ́ ká gbọ́ ọ́díò yẹn. Àǹtí Jọlá mi ò gbọ́ yín dáadáa ẹjọ́ ẹ̀pẹ́ ni mo wà nẹ́tíwọ̀kì yẹn ò dẹ̀ clear. Mo ń bi yín léèrè mú ní pé reach mọ́ mi láti ọjọ́ ìkódẹ dá. Ẹ wá ní pé mi ò gbọ́ nǹkan tẹ́ sọ. Lọ́wọ́ mi ní sim, kò sí sim lọ́wọ́ mi, ṣé understand? Ẹ jọ torí àwọn kan ti jáde lórí TikTok tí wọ́n kóra wọn jọ tó ní fámìlì màmá láwọn, àwọn ṣe gbá àwọn ṣàwo gbogbo ẹ̀ lórí irọ́. Ìgbà tí wọ́n padà rí ọmọ yẹn rich, ọmọ yẹn ní kò sí tóun mú kúrò Nàìjíríà, ó ti sọnù. Ibi ìlú tọ́mọ yìí dẹ̀ ti bára ẹ̀ ó yàtọ̀ sí Nàìjíríà, ìlú tí ó ṣẹ̀bí tí ó sàrá tí kò dẹ̀ tún gbé débẹ̀. Ọmọ yẹn náà gbìyànjú láti reach out sí màmá, àmọ́ ọmọ yẹn sọ wípé kò wù òun. Ẹ wò, ẹ jẹ́ ká gbọ́ síwájú. Tí ẹ pé mo tún lè fi wíṣì wọn, ó ti sọnù because wọ́n kan ṣẹlẹ̀ níbi tí mo wà, àwọn àmì àtàwọn Boko Haram. Eré àbí tí mo dẹ̀ gbé ìjọ ọlọ́gbọ́n ló yọ mí, lọ́gbọ́n ó pa gbogbo èèyàn níbẹ̀. Ó yé mi gbọ́ ọdún mẹ́rin ti pẹ́ jù. Lórí iṣu tọmọ yìí sọ yìí, ṣé gbà tí iṣu yẹn ṣẹlẹ̀ ní Mali, ṣé ròyìn ò gbé láàrin Boko Haram àti àwọn àmì? Ẹ wo iye ẹ̀mí aláìṣẹ̀ tó ṣòfò. Ọmọ yìí nígbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ó ní kò jìnnà síbi tó ń wá, ó ní pé kódà Ọlọ́run ló kó òun yọ. Ta nínú ẹ̀ máa dùn kó rí ìyá ìnípò tí ó ní agbára. Ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan, ẹ jẹ́ ká lọ jáwọ́ nínú ìwà ìbàjẹ́. Ọ̀rọ̀ tí a bá mọ kúlẹ̀kúlẹ̀, ẹ má jẹ́ ká máa dá sí i. Èrè kí la fẹ́ gbà? Àbí ṣé gbogbo fídíò tó ń trend lórí social media yìí, ṣé Madam Ọlájùmọ̀kẹ́ George ṣé wọ́n lè rí? Ṣé tó bá rí fídíò yẹn, ṣé ẹ̀mí Madam Ọlájùmọ̀kẹ́ George òun ló jẹ wá lógún? Gbogbo ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ, ẹ bá wa dìde, kẹ́ ẹ bá wa gbárùkù ti ìyá yìí. Gbogbo ẹ̀yin tẹ́ bá lè bá wa ṣàánú fún ìyá yìí, ẹ jọ̀ọ́ ẹ bá wa ṣàánú fún wọn o. Ọlọ́run máa ṣàánú àwa náà o. Ọlọ́run máa ṣe kí ni ó máa ṣàánú àwa náà o. Ẹ gbọ́ gbogbo ìlàkàkà tọmọ yẹn ń là kọjá ní orílẹ̀-èdè Mali tó wà. Ẹ gbọ́. Bóyá tí mo fẹ́ ní pé kí n sọ fún wa ni kí má wà sílé lókun. The only àti mo sà I'm stranded here ọ̀la ibi iṣẹ́ bí mo ti máa stranded ní ìwọ́n bí mo ṣe fẹ́ wálé. And the second one is kí n wálé alive. Ṣé ẹ gbọ́? Because number one tí bá ní. Ọmọ ẹni Mali tó ń wá yìí, ó lóun fún ara òun wà stranded síbẹ̀ ni. Ó ní kí gbogbo ọmọ Nàìjíríà tún wá bá òun gbàdúrà o, kí Ọlọ́run ọba Elédùmarè kó jẹ́ kóun lè wá sí ilé, wá sí Nàìjíríà gẹ́gẹ́ bí alààyè. Ṣé ẹ mọ ohun tọ́mọ yẹn pass through? Ṣé ìyá tí ó rọ̀ ọmọ bí ọdún mẹ́rin mẹ́ta, ṣé kò yẹ kó wá ọmọ ẹ̀? Ṣé ọmọ tó wá níbì kan tọkọ ìtì ìbalẹ̀, ọmọ tó fẹ́ kó ro èrè oko délé, gbogbo ìlàkàkà wa kọ́lọ́ má jẹ́ àṣẹ lórí asán, kọ́lọ́ má jẹ́ kó já sásán. Ẹ̀yin èèyàn, tí nǹkan bá ti wá ṣẹlẹ̀ sí gbajúmọ̀, ẹ̀ wá máa sáré ṣé dandan ni kó wá sórí social media ni, ṣé dandan ni kó ṣe gbá ni, ṣé gbàtọ̀ kó wá sórí social media ṣé wọ́n tàgé sórí ẹ̀? Ìgbàtọ̀ kó wá sórí social media tó bá mọ́ láti contribute, láti achieve success, láti achieve ẹ̀mí ìyá yẹn, kí ìyá yẹn lè rí ọmọ ẹ̀ pé lálàáfíà, kí ọmọ yẹn náà
kí ó lè gbé ìgbésí ayé alálàáfíà, kí àwọn onídùúdùn ọlọ́rẹ ẹ gbọ́ olórin kan kí ló ń pè olórin gospel kan Wonderful Lulu ó ṣe rẹ́kọ̀dù kan ó kọ́ dùn mí pé orin tó bá da àwọn ọmọ aráyé òun fẹ́ gbọ́ pàápàá jùlọ ọmọ Nàìjíríà. Wonderful Lulu ṣe rẹ́kọ̀dù yẹn ó ní ẹni tó ní nǹkan tí mò ń wá lọ́wọ́, ẹni tó ń wá nǹkan tí mò ní, gbé wa pàdé ra wa ká lè ṣe ra wa lóore, ẹni tó ń wá nǹkan tí mò ní. Tí ìyá yóò bá sọ̀rọ̀ jáde, ẹ wo iye ẹni tó ti ń wá Madam Ọlájùmọ̀kẹ́ George láti ṣe lóore, tí kò mọ bó ṣe máa ṣe reach out sí ìyá yẹn, tí kò mọ bó ṣe máa ṣe contact ìyá yẹn. Ẹlòmíì gan òkè Madam Ọlájùmọ̀kẹ́ George kà sí bí wọ́n ṣe fíìmù, definitely he is okay. Meanwhile màmá yẹn ń go through àwọn ìṣòro kan underground tí ó fẹ́ sọ síta látàrí àwọn aláṣìgbó ènìyàn. Ṣọ́mọ tó wà lórílẹ̀‐èdè kan tí ọkàn ò balẹ̀, tí ó máa rójú ráyè àti pèyà, tí ó máa tún dákún ìwònú ìyà, ó fọmọ́lẹ̀ sílé o. Ó ní agbára. kí rich wọn náà ní sí náà mi ò ní nọ́mbà àwọn pa ibi tí mo ti contact everybody kò sí lọ́wọ́ mi mọ́ mi ì ní ṣe understand. Hello? mo ń gbọ́ ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé, ṣé tá bá wá bẹ́ ṣe máa wálé ńkọ́. Hello, àǹtí Bọ́lá, kò sí bí mo ṣe fẹ́ wálé sí nọ́mbà wà mí ní passport tí mo lè ṣe òyìn. Ṣé ń gbọ́ báyìí? ara ẹ̀ wà òkè. Ṣé ń gbọ́? Ọmọ yìí ní kò sí bóun ṣe fẹ́ wálé, kò sí passport tí òun máa fi rìn náà. Ṣé in fact ẹlòmíì kò dé bọ́dà Kútọ́nù nílẹ̀ bíbá yìí, ẹlòmíì ò dé bẹ́ẹ̀ ni o. Láti wálé látàwọn orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè kan, ṣé ẹ rò pé ìrìn àjò kékeré ni? Kí Ọlọ́run má jẹ́ ká fẹ́wọ̀n jura. Mo tún fi àsìkò yìí mo tún fi ké pe gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ ọ̀nà tí ọmọ Madam Ọlájùmọ̀kẹ́ George tó lè gbà fi wálé láti wá yọjú sí ìyá ẹ̀ láyọ̀ àtàlàáfíà. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dìde ìrànlọ́wọ́, ẹ kọ́ńtàtì Madam Bíọ́lá Adébáyọ̀ talk to be. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ṣe bá wa ṣe fún Ṣẹ́gun Olówó Òkèrè tó lo 14 years nínú ẹ̀wọ̀n tí ó mọ̀ ọwọ́ tí ò mẹsẹ̀. Ẹ tún bá wa ṣe léyìí o, ẹ̀yin onídùúdùn ọlọ́rẹ, kò ní sú yín kò ní rẹ́yìn o, Ọlọ́run máa fún wa ṣe o. Ìhun táwọn èèyàn sọ lórí social media yẹn pé wọ́n plan ní ẹni wọ́n ṣe gbá kan ọ̀ṣàwò, ẹ má tẹ̀lé o, eléyìí ò kì í ṣe plan work o, eléyìí ò kì í ṣe plan work o, torí tí ìyá yìí bá kú nísìnyìí ẹ wá máa gbé ara òkì kiri, ẹ máa pariwo àfẹ́ kó lọ, àfẹ́ kó lọ. Ìgbà tó wà láyé ẹ jẹ́ ká ṣe òtágbára wá ká o. Ìtágbára tèmi ká ni mo ti ṣe yìí, mo ti fi platform tèmi mo ti fi debunk irọ́ táwọn èèyàn pamọ́ Madam Ọlájùmọ̀kẹ́ George lórí interview tí wọ́n grant. Tani o go to one or two things. Ṣé mi ló sì ní industry ni? Mo wà ní industry, mo rí bó ṣe ń lọ, kọ́nà kó ṣàánú wa ni. Òṣèré kọ́nà kó ṣàánú wa. Ẹ wá ń sọ pé àwọn kan ṣe premium ní ọdún 2025 yìí, ẹ wo iye movie premium tí wọ́n ti ṣe, ẹ wo iye igbá kan tó ti ṣe, ṣé wọ́n lè assist ara wọn ni? Ẹlòmíì tó ṣe premium, gbogbo sinimá tó yà ó fi orúkọ ẹ̀yà ni o. Ìhun tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ nìyẹn o. Mọ́tò tẹ́lòmíì gùn ọgbẹ́ sí nídìí kò fi owó ara ẹ̀ ra o. Ṣé gbogbo ẹ̀ lọ fẹ́ máa sọ síta ni? Ìtọ́sọ síta tó yẹ tí ìgbà tí wọ́n mọ̀ pé kò sí wọ́n lọ́wọ́ tó lè ṣe. Ẹni tó ṣe fídíò yìí ó ṣe ìrànlọ́wọ́ fún Madam Ọlájùmọ̀kẹ́ George ni. O wà lè ṣe fídíò yẹn, ìwọ fún ẹrẹ tí wọ́n ń ṣe fídíò láti fi tako ìlọsíwájú ìyá yẹn, láti fi tako àlàáfíà ìyá yẹn, ṣẹ́rí pọ́nà máa bí í léèrè. Gbogbo ẹ̀yin tẹ́ wà ń di kó bàjẹ́ pátápátá tí ẹ fẹ́ kí ìyá yẹn rí àánú gbà, àti rí àánú gbà tẹ̀yìn náà máa ṣòro. Ó máa ṣòro. Èyí ni ọ̀rọ̀ ìkìlọ̀ tèmi Bayo Black. Mi ti ẹ̀ dárúkọ mi, Bayo Black lórúkọ tèmi, fẹ́yìn tẹ́ bá ṣẹ̀ wò mí fíńgà kọ̀kọ́.
ẹ má gbàgbé láti bá mi subscribe sí ìkànnì yìí Bayo Black TV Show kẹ́lẹ̀ bá mi share show yìí kó lọ káàkiri kí gbogbo àwọn èèyàn kí wọ́n lè rí wípé òtítọ́ ni ọ̀rọ̀ tí Madam Ọlájùmọ̀kẹ́ George sọ káwọn onídùúdù ọlọ́rẹ tí wọ́n lè ṣàánú ìyá yìí kọ́ lè dìde. Mo sọ yìí mo dúró náà ó tún dijọ́ mi ìjọ́ re a ó máa bọ̀bẹ́ níbẹ̀ ṣù àtẹ́lẹsẹ̀ a sì máa bẹ̀nà wò mo kí gbogbo ojú tó ń wò mí ojú tẹ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ náà ni etí tẹ fi ń gbọ́ mi etí náà ò ní di láṣẹ Elédùmarè àwa báyìí náà ni a ó máa ṣe nǹkan láàbí òní ṣe wá láṣẹ Elédùmarè èmi tí tòótọ́ Bayo Black lórúkọ tèmi ẹ tún pàdé mi lọ́la ẹ bá mi subscribe sórí channel yìí kí ẹ dẹ̀ tan notification button yín kó lè máa notify yín tá a bá ṣẹ̀ṣẹ̀ drop new video ire o.